Mojúbà Olódùmarè, jẹ̀júbà bàbá mi, Ọbàtálá. Kí ni wọ́n ń pè ní Ifá? What is Ifá? Sọ pé Ifá jẹ́ kì í ṣe ògbùfọ̀, bẹ́ẹ̀ ni kì í ṣe agbẹnusọ. Ifá jẹ́ nǹkan tá à ń pè ránṣẹ́, messenger, not the voice, it's just the messenger. Now, kó tó di pé mo fẹ́ dọ́gbọ̀n dé àwọn babaláwo ń ṣe, onífá ń ṣe, kó tó di pé wọ́n ń lo ọ̀pẹ̀lẹ̀, ṣèbó wẹ̀yọ ni wọ́n ń lò. Now, Ifá is a force, a communication messenger is a force. Ẹni tó bá ń dowó ẹ̀yọ, ó lè pè ní Ifá. Ẹni tó ń lo ègún, ó lè pè ní Ifá. Ẹni tó bá ń lọ ọ̀pẹ̀lẹ̀, ó lè pè ní Ifá. Ibi tí mò ń lọ nísìnyí ni pé kì í ṣe èròjà, kì í ṣe irinṣẹ́ tó fi ń béèrè nǹkan, bí kò ṣe ẹ̀mí tó ń béèrè nǹkan lọ́wọ́ ẹ̀, òun ló ṣe kókó. Ọlọ́bàtálá lèmi, èmi kì í dáfá. Owó ẹyọ ni mò ń lò, ṣùgbọ́n mi ń pè ní Ifá. Odù ni mo máa ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Àwọn ẹ̀mí tá a máa ń pè ránṣẹ́, tá a máa ń béèrè nǹkan lọ́wọ́ wọn, wọ́n pọ̀. Ifá nìkan kọ́ lẹ́mìí tán máa ń ránṣẹ́ láti máa béèrè nǹkan. Odù wà ń bẹ̀. Àwọn ẹ̀mí kan wà tó ń jẹ́ mẹ́rìnlélógún, àwọn náà wà ń bẹ̀ o. Níbo ni mò ń lọ? Àwọn ẹ̀mí tá a máa ń pè ránṣẹ́ láti máa béèrè, láti máa ṣèwádìí, wọ́n pọ̀. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀, Ifá kọ́ ni gbogbo wọn ń jẹ́. Ó kókó ò ní jẹ́ tí bàbá àtọmọ kó má làálàá. Ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù. Mò ń bọ̀. Orúkọ mi ò yí padà tó bá bí léèrè pé ta ló ń sọ̀rọ̀ yìí, ta láwé yìí, ta lọmọ kékeré yìí, olórògbòn kékeré yìí. Ẹ dá àwọn olùmọ̀ sọ pé ajé ńlá nìyẹn, ọmọ Ọbàtálá kan ṣo tó wà ní gbẹ̀mọ̀. Ọmọ Ọbàtálá lè pọ̀, ṣùgbọ́n ajé ńlá yọ kan ṣo ni. Tí mò ń lọ nìyẹn. Àkú dédé àsìkò yìí. Ẹ wo, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ o. Iye yín kò ní rá. Mo ń bọ̀, mi ò tíì dé.